bóyá ẹ jẹ́ kí wọ́n máa lò. Ẹjọ́ ẹ kú omi Okay, a sum of 100,000 naira. نعم إن شاء الله. Alhaji wa Noah Oyeleyin wọ́n sọ̀pọ̀tì bàbá Amarobiyu pẹ̀lú a sum of 2 million naira. Wọ́n sọ̀pọ̀tì bàbá wa Adéṣayé. Bẹ́ẹ̀ mi náà. Ẹ ti lọ wọn tó kù. Lókè àti lọ. Ìyẹn ti kọjú sí i. Ní agbára. Allahu Akbar. Allahu Akbar.
ẹ̀rọ pẹ̀lú àgbọ̀lọ̀ tóbi dáadáa fún wa. Allahu Akbar. Ọlọ́run dákun kó má ṣe jẹ́ àríyìn pẹ́ o. Àmín. Wala la ilaha illallah. Bákan náà, I recognize present bàbá wa kábíyèsí Ṣadérinrin of Ìṣọ̀yìn. Kí bàbá wa kí wọ́n fi ara wọn lé kí gbogbo ayé ó pariwo Allahu Akbar o. Allahu Akbar. God bless you, sir. Ọlọ́mọ ṣe jẹ́ àríyìn pẹ́, sir.